Much more nípa ògùn owó ju even èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wọ lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí náà má sì règùn ni. Tí ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde. Ọmọ mi ò gbẹ́lú. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan ríire kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là, ló bí my fault. Jẹ́jẹ́ wèrè yìí, mo fẹ́ràn àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní bí sọ̀rẹ́. Má dánwò. Bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ tó bá gbọ́ ọpọlọ ẹ̀ ó lọ. When she sees death alive, she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣùgbọ́n ẹ̀kọ́ máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́. Gbé lọ sí tako lọ sùn. Àrọ́mọdọ́mọ mi, ìlú ajé. Nǹkan tó burú ni tó ṣe lè ṣe láti ó gbé fún fólò mi. Owó wọ̀sì òun lẹ́lọ rí wá wá. Ẹbí owó tí wọ́n bá gbé wá ìfẹ́ 500 ni o wá 1000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú. Ṣé kí n jókòó síbi kan gbéyàwó ká mi mọ́lé ni? O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀yìn ẹ jẹ́ kó yí ọ wípé lèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Kí n kúrò ní ọkọ. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. Ariwo yìí yá attract àwọn èèyàn. Béṣù bá ti gbéṣẹ́ lé kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́? Èwo ló tún retí àti gbọ́? Wọ́n bá kàn tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o, kàṣàkàṣà bàbá. Mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. Wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ. Tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì ẹ wò máa fún yín ní 15 naira. Yes dádì. Ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. Ṣé o rí gbóhùn lálejò ni? Dùndùndùndùndùndùn. Jọ̀ǹjà. Bí a ń tajú náà. But at the same time PA ẹ má bínú ṣé kò lẹ ti wá ni. Ta nìyẹn? Èmi ò wá látẹ̀kọ̀. Èmi am from US. United States of Ado Ekiti náà ti wá. Bàbá ọkọ tó nílò. Olúwa mo tẹ́ olú. Sẹ́ẹ̀sì ní ogun tẹ́ wo yẹn, àjàdọ́jọ́ ọkú ni. Àmì màmá, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. Sọ̀wọ́ òkè, èpè nínú ṣọ́ọ̀ṣì, kí ló farú yẹn? Bẹ́ẹ̀rẹ̀ ọjọ́, àdúrà wèrè wo ló ń ṣe? Are you mad? Ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. Bàbá Síbù! Yes! Bàbá Síbù! Ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million? Ṣé kò kéré púpọ̀? Hallelujah! 2 million! Bí tẹ́sẹ̀ ó ṣe dáadáa, 2 million péré. Ìṣègò. Ìwé náà ni. Ìṣègò kìnnà jẹ́. Kíni tí sẹ́ẹ̀sì ti bàjẹ́. Kíni èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun. Jẹ́sì ló win ní klọ́ọ̀bù mi win ní. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ikọ̀rì. Ikọ̀rì. Ikọ̀ tó wà nínú. Orú ni gbẹ́dà ọjà. Bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. Gbẹ́sọ̀! Àbáwọn tí ń sáfún jẹ́ fún bí ìyọ́n ní tẹ́kàn wọn ló fún àbáwọn tí ń kiri ẹ́sìkìrìmù. Bàbá Páíkó, ìkà níyìn o. Jẹ́rí tẹ́ bá wo ọwọ́ òkè báyìí,
kì í ṣàdúgbò mi lè mi gbé ṣó yẹ yín sí àmọ́ a ní má ṣàwọn street tẹ́ ń béèrè yẹn ẹ̀rìn síwájú báyìí ẹ̀rọ àwọn ọlọ́kadà àwọn aṣèwé street yẹn fún yẹn mi ò mọ̀ bẹ́ẹ̀ àlejò ni mi. nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọ́dọ̀ lé ọmọ náà. ṣàlàyé fún wọn onísọ̀tàṣù ló gbádé àbí. triple a nu ẹ mọ̀ pé tí ehe bá ti fẹ́ra wọn wọ́n tún bí ehe ni. bàjẹ́ family tiwa ni tí bàbá mi bá fi jẹ́ a b ni màmá mi máa jẹ èmi ọmọ c ni bẹ́ẹ̀ a b c àbí. ẹ wá wí táyì ṣètò ọlọ́gùn ọ̀nà wọn bẹ̀rẹ̀ sí ní jẹ tó ní condition méje fi à ń jẹ. tọ́lánà lónìí àti ní gbogbo ìgbà ẹkùn apọkọjẹ ọkọ níjẹkújẹ. tún ti dé bí a ṣe ń dé adé towótowó adé tọlátọlá adé kólókó má lè lọ sóko adé kólódò má lè lọ sódò Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi ọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ́pọ̀ kan ẹ̀kọ́ mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọ́mọ àròbí ọmọ àtòrì adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé adá ọjọ́ pé adúpẹ́ pé adá ìgbà ìgbákò adúpẹ́ pé a tún mú ètò yín ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ètò Gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín lénìí àlejò wa wọ́n ti wà lórí ìkàlẹ̀ báyìí àwọn gan wọn ní ẹ̀wò ó tiẹ̀ ti pẹ́ táwọn ti fẹ́ wá sórí ètò nítorí pé kíni àwọn olólùfẹ́ àwọn lọ́tún ló sì tán bá pàdé àwọn àti ìrírí lórí ètò Gbajúmọ̀ ni àwọn dúró kọ́ pa àwọn ni àwa náà ti wá pè wọ́n ti wá bá wa lálejò lénìí ẹ jẹ́ àti ẹ̀ mọ̀ wọ́n dáadáa a kàn máa ń rí wọn tó máa ń ṣeré lóríṣiríṣi ni ẹ jẹ́ àmọ́ bí kékeré wọn ṣe lọ ọmọ bíbí ìlú wo ni wọ́n báwo ni ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún gbogbo àwọn ìbéèrè yìí pátá ni mo mọ̀ pé àwọn náà ti múra láti dá yín lóhùn ó yẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. ẹjọ́ ẹni tó nífẹ̀ẹ́ ẹjọ́ tó dẹ̀ máa gbádùn fàájì ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. olóòtú ẹ kúṣẹ́. ẹ kújọ́ mẹ́ta àwọn ará ilé ń kọ́ àdúpẹ́ fọlọ́run Olúwa ṣeun àwọn olólùfẹ́ yín ni wọ́n ní pé ká fi ìwé ká fi pè yín wípé àwọn tí ń rí iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe àwọn tí ẹ fẹ́ mọ̀ ju nǹkan táwọn ti máa ń kà àbí táwọn ti máa ń gbọ́ nípa yín lọ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹnu oníkàn òun la ti ń ṣe kíni la ti ń gbọ́ pọ̀n ó yá ẹ kí wọn kẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn. ẹ̀yin aráalé orúkọ tèmi ni Sekinat Ọlájúwọ̀n Adéwùnmí ẹ kúlé o ṣé dáadáa la bá yín ṣé kò sí wàhálà kankan. kí ló wá ṣẹlẹ̀ ó dàbí ẹni pé ẹ máa ń tijú díẹ̀díẹ̀. mo máa ń tijú gan ni o. àmọ́ tá a bá rí yín nígbà ní orí iṣẹ́ tẹ máa ń ṣe kò dàbí ẹni pé àbí. ẹ mọ̀ pé iṣẹ́ la wà tábà ti wà ń diṣẹ́ àmọ́ kò ṣẹ́ là ń ṣe lọ ni sọ̀rọ̀ ti jù ú. àǹtí Juwon ọmọ bíbí ìlú wo ni. ọmọ Ìlaro ni mí ní Ogun State. lápá abo nílàró. ọmọ ṣẹ́rí ìdílé wa àwa nìkan ní ìdílé wa nìkan ló ti ń jẹ́ chief imam nílàró.
so tẹ́ bá tiẹ̀ ti débẹ̀ tẹ́ bá ti sọ pé Adéwùnmí family lẹ̀ ń lọ wọ́n kàn máa mú wa débẹ̀ ní tààrà. wọ́n máa mú yín débẹ̀ tààràtà ni torí wájú ilé wa báyìí ní Central Mosque wà. ìyẹn náà dà kékeré yín kọ́ ṣé ìlàrúlẹ̀ ti ṣe ni àwọn iléèwé wò lẹ̀ lọ. rárá o Èkó mo ti ṣe kékeré Èkó ló bí mi sí Èkó ni mo dàgbà sí tí mo ti live gbogbo life mi láti bẹ̀rẹ̀ ìwé alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyẹn Bright Star ìyẹn nursery school so from there mo move lọ sí public mo lọ sí St. Peter's ní Ṣómólú láti bẹ̀ mo lọ sí Igbobi Girls High School náà ní Ṣómólú ní Morocco ńbẹ̀ náà so láti bẹ̀ mo lọ sí Polytechnic mo lọ ṣe accounting ńbẹ̀ mo kúrò ńbẹ̀ náà mo lọ LASU again ńbẹ̀ mo ti ṣe marketing so ibẹ̀ ni gbogbo ìrìn àjò iléèwé yín ibẹ̀ yẹn ló yí ìpín sí fún báyìí báwo wà ní ìrìn àjò tíátà báwo ọdún wo ló bẹ̀rẹ̀. ọdún ti pẹ́ tí mo ti bẹ̀rẹ̀ tíátà o nítorí mọ́mísì mi àwọn náà máa ń ṣe fíìmù ìyá tó bí mi lọ́mọ eléré òṣèré orí ìtàgé làwọn náà. ta ni wọ́n kí lórúkọ wọn. orúkọ wọn Rafiatu Olúwu àwọn colleagues wọn mọ̀ wọ́n sí Yábèjì náà ló máa ń pè wọ́n but Lagos zone làwọn wà àwọn Èkó Àkété nǹkan tó máa ń ṣe ń gbà yẹn náà mo máa ń tẹ̀lé wọn lọ location gbà yẹn láti jọ bẹ̀rẹ̀ tí mo máa ń ṣe láti bí mo ti ń act ní láti bí 95 ṣá so ni mo ti máa ń tẹ̀lé wọn lọ mo ṣe ọmọ nínú fíìmù kan pé ọ̀pọ̀ ti sún àwọn gan ló ṣe ìyàwó ẹ̀gbọ́n dádì mi torí kárátà yẹn àwọn òbí ẹ̀ ti kú so ọ̀dọ̀ wọn ló wá ń gbé so wọ́n bẹ̀rẹ̀ sí ní màtúrìtẹ̀ nínú ọ̀pọ̀ ti sún ẹ̀ kó tó di pé wá dàgbà àwọn náà wọ́n ṣe iṣẹ́ kan wọ́n pè ní ta ni bàbá mi ní 95 yẹn náà tó jẹ́ pé mo ṣe kékeré olóògbé òṣèré ìtàgé kan náà tó máa ń pè ní ọmọ wọn mo ṣe kékeré ẹ̀ nínú iṣẹ́ yẹn náà lọ́jọ́ náà lọ́hùn. so tí ó wá túmọ̀ sí pé ẹ̀yin abínibí ni ti tọ̀dọ̀ yín àmọ́ kò pọn dandan pé nítorí màmá yín wọ́n ń ṣiṣẹ́ tíátà kẹ́yìn náà wò pé èmi náà lè ṣe báwo ni kí ni àwọn nǹkan tẹ́ rò lọ́kàn tẹ́ fi wò pé iṣẹ́ yìí mo nífẹ̀ẹ́ sí ohun mi ṣe ìyẹn ìkíní ìkejì ọdún wo gangan lẹ mú lókùnkúndùn láti máa ṣe. so bí mo ṣe ti sọ náà láti bẹ̀rẹ̀ pé okay through wọn mo fi bẹ̀rẹ̀ so ìgbà tí mo bẹ̀rẹ̀ ńgbà yẹn náà ni mo ti ní interest pé èmi náà like bó ṣe máa ń ẹ mọ̀ ìgbà mi ta máa lọ fún àwọn shows tó máa ń ṣe Èkó ńgbà yẹn ta máa lọ tó máa ṣe àwọn Èkó Àkété festival àwọn tó máa ṣe tó yẹ pé ó máa dùn gan tó yẹ pé inú èèyàn gan máa dùn pé èmi gan fẹ́ jẹ́ ara wọn èmi gan fẹ́ wà ní pàtì nǹkan tó ń ṣe yìí so ìgbà yẹn lèmi ṣáà ti ní interest ṣá but mọ́mì mi wá ní ó yá padà lọ sí ìdí ìwé ẹ̀ tó bá ti di pé ó dàgbà tó ti wù ẹ́ láti tó fẹ́ padà sídìí ẹ̀ o lè padà sídìí ẹ̀ ńgbà yẹn so gbà tó di 2004-05 mo pàdé ọ̀gá mi kódà ọjọ́ náà lọ mo wà ní salon ni mo ń ṣe irun lọ́wọ́ shoot iṣẹ́ kan bẹ́ẹ̀ mo ti ṣe pé wọ́n pé ní ìyẹn gbàtà mi a máa ń pè nílé kan òjò èké gbàtà mi so ọjọ́ náà lọ ni mo pàdé wọn mo bá sọ fún wọn pé èmi náà dẹ̀ ti wà ní into this thing tipẹ́tipẹ́ náà but èmi ò kọ̀ fi bẹ́ẹ̀ ṣe gbà mo wà ńlá sún gbà yẹn sọ wọn ní tí bá fẹ́ padà sídìí ẹ̀ kò sí wàhálà kí n kọ̀ ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe kí n padà sí ẹ̀bùdẹ̀ ló dà mo sì darapọ̀ mọ́ wọn gbà yẹn nìyẹn so gbà yẹn a máa ń lọ fún rìhásà ní Ògùntọ̀nà ní Gbàgádà gbà yẹn a máa ń ṣe rìhásà ṣe gbẹ from there mo ṣe bẹ̀rẹ̀ sí ní feature nínú iṣẹ́ kó tó di pé mi náà bẹ̀rẹ̀ sí ní ṣe tí ń ṣe tí ń jáde iṣẹ́ ò lè kọ́kọ́ kópa nínú ẹ̀. ní ọ̀dọ̀ ọ̀gá mi lọ́dọ̀ ọ̀gá yín. iṣẹ́ tí mo kọ́kọ́ kópa Àdàbà mi ta lẹni tó níṣẹ́ yẹn. orúkọ ẹni yẹn ti sápá mi lórí o but through ọ̀gá mi ni àwọn èèyàn yẹn fi wá so mo wá ṣe girlfriend di Ibrahim Chata because àwọn ló direct iṣẹ́ yẹn lọ́dún náà lọ́hùn ní 2005-06 náà ní ṣá ló direct iṣẹ́ yẹn so lọ́gá mi náà ni ó yá ṣé gbẹ́ mo ṣe ìyàwó Amẹ́ríkà tó mú wá tí ọkàn fẹ́ máa Madrid tó fi bínú padà lọ sí Amẹ́ríkà so. Èwo ni èyí tẹ́ kópa nínú ẹ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín wọ́n fi dá yín mọ̀ pé ẹni yẹn ó dẹ̀ mú eré ṣe o torúkọ yín fi tàn.
bẹ́ẹ̀ni iṣẹ́ yẹn fúnra mi mo gbé jáde 21 years ní 2010 ni mo ṣe yẹn tó fi di pé story yẹn torí pé story yẹn bó ṣe rí àwọn kan tiẹ̀ padà bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ mi pé ṣé ó ṣẹlẹ̀ lójú mi ni pé because ó níyàn kan tí story yẹn fẹ́ jọ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní life ẹ̀ máa ní ìgbà míì a máa ń rí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ìgbà míì tó jẹ́ pé ó kàn jẹ́ nǹkan tá a kàn máa rò pé nǹkan yìí lè ṣẹlẹ̀ tó dẹ̀ máa dẹ̀ rí pé nǹkan tó lè ṣẹlẹ̀ náà ni pé so 21 years yẹn ni ṣá. ìyẹn ni orúkọ yín fi tó ipa wo lẹ kó nínú ẹ̀. mo play ọmọ anta torí bàbá ẹ̀ bíi kárátà bàbá yẹn ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé bíi gold digger ó wá fẹ́ ọmọ olówó tó jẹ́ pé ìyẹn sickle cell ní bí àwọn ss ni ó máa ń sick ṣá so ọmọ yẹn nìkan dẹ̀ làwọn òbí ẹ̀ bí wọ́n dẹ̀ lówó kò sọ àwọn òbí ẹ̀ ò sí mọ́ tó fi di wípé ó ṣàfún lóyún torí ìwàkiwà tó máa ń wù tíyẹn ti rí pé eléyìí kò ní nǹkan tó fẹ́ fóun ṣe ó kàn fẹ́ gbọ́n ìyẹn ṣáà change gbogbo ogún ẹ̀ pé ó dìgbà tó ọmọ òun bá pọ́ ọmọ 21 years kó tó di pé wọ́n ka wíìlì òun and later ó tún wá kọ síbẹ̀ pé tí ọmọ yẹn ò bá dẹ̀ marry wọn gbọ́dọ̀ release gbogbo ogún òun sílẹ̀ fún ibẹ̀ ni wàhálà ti jẹ̀mí wà lọ́mọ náà tí wọ́n bí tó wá dàgbà tó di tí gbogbo wàhálà wa bẹ̀rẹ̀ sí ní ṣe. láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ tíátà mélòó lẹ ti gbé jáde. iṣẹ́ tí mo gbé jáde ti pọ̀ o ààrẹ ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á ṣáà ti tó bíi 20 ṣá. ogún ṣé ẹ̀mẹ́ta lẹ ń gbé iṣẹ́ jáde lọ́dún ni àbí ẹ̀mẹ́rin àbí iṣẹ́ kan lọ́dún kan báwo lẹ̀yin ṣe máa ń ṣe ètò tiyín kẹ́ tó gbé eré jáde. ìgbà kan tá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹyọ kan lọ́dún ni so later bí gbogbo ẹ̀ ṣe wá ń lọ tó jẹ́ pé oríṣiríṣi story ń wáyé tó jẹ́ gbogbo àbí ẹ̀mọ̀ kó tẹ̀ bá ti rí script yẹn ó máa ṣèyàn bí kò yá ni so ìgbà tó yá abẹ̀ sí ní papọ̀ tá a máa ṣe bí mélòó kan ní ẹ̀ǹkan náà tó yẹ kó dẹ̀ máa jáde ẹ̀ǹkan náà la máa wọ location lọ́dún ṣùgbọ́n ẹ̀ǹkan tó máa wọ location lè jẹ́ bí iṣẹ́ 2 3 la máa yà papọ̀. ṣé bó ṣe wá rọrùn tó nìyẹn láti ṣe Yorùbá eré Yorùbá ṣé bí ẹ ṣe bó ṣe rọrùn tó nìyẹn ìbéèrè kìíní ìkejì ṣé bí ẹ ṣe ń rí owó tó nídìí ẹ̀ nìyẹn. ṣe mọ̀ pé nǹkan téèyàn bá ti ní passion fún it's not about the money pé ok bóyá owó gidi kan jáde ńbẹ̀ ṣùgbọ́n torí nǹkan téèyàn ní ìfẹ́ sí nǹkan tó wúyàn láti máa ṣe ó dẹ̀ yẹ pé ó dẹ̀ fẹ́ kọ́ ṣe máa rójú ẹ pé ẹni yìí kò sí ìgbà tó bá máa gbére jáde bá iṣẹ́ tó bá ṣe ó máa make sense so ìgbà míì máa wà tó yẹ pé èèyàn kàn máa ní story yẹn lọ́wọ́ pé ó wù mí káwọn èèyàn fi kíní ìkọ́gbọ́n ó wù mí kó ṣe tó ti yẹ yín so téèyàn bá ti rí àyè yẹn èèyàn máa ṣe bóyá owó ẹ mọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́ǹkọ̀ọ̀kan tá a bá fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn tó yẹ pa máa lọ ń bá pé ẹjọ́ a fẹ́ ṣiṣẹ́ o ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ o bó jẹ́ tilé tẹ máa yá wa ni o bó jẹ́ owó náà lè fi ràn wá lọ́wọ́ ni o a máa lọ bá wọn bẹ́ẹ̀ so tó máa fi ràn wá lọ́wọ́ tó máa jẹ́ kí iṣẹ́ yẹn rọrùn fún wa láti yà tí ò ní di wípé a máa ní problem pọ̀kan. gbogbo àwọn ìtàn tí ẹ̀yin wa ń pòpọ̀ tó ń dodindin ṣe máa ń ra àwọn ìtàn yìí ni. èmi ò rà tán mi ò ṣe é rí mi ò rà á rí Ọlọ́run kan máa ń gbé wá ni bóyá ńgbà mi wọ́n lè gbé wá látojú oorun akọ̀wé pé òkè wọ́n ṣe gbé wá ìyá lè yá náà kó tún dóorun. ṣẹ́yìn lè máa ń kọ wọ́n fúnra yín. bẹ́ẹ̀ni. gbogbo ìtàn yẹn lè máa ń kọ fúnra yín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. àǹtí Adewunmi ẹ jẹ́ ká jọ lọ ká wo iṣẹ́ díẹ̀ tí ẹ ti kópa nínú ẹ̀ ní àtẹ̀yìnwá bóyá. So tó bá fi pò ní dìbẹ̀ I'm dash out ready in the next 40 minutes and my different motor my expensive I'm back and I'm in here. Oyi biri biri oyi kan mi o. Oyi biri biri ibẹ̀ láàrin lóyi kan mi. Are you for real? Orí mi tí mo dúró tí mo sọ fún ọ ní am I serious? Wọ́n jẹ́ ndé kó má ti pàkó báyìí. Kí ni àkọlé ìjà àwòtán yìí? Olúwa o ṣé mo ti ta ìtúlẹ̀ báyìí. Ta ló níṣẹ́ yẹn? Wọ́n máa ń pe bọ̀dá kan ní bọ̀dá David àwọn ló pè mí fún iṣẹ́ yìí mo ṣe rántí dáadáa àwọn ní production manager àwọn náà dẹ̀ lọ tún coordinate and everything so àwọn ló pè mí fún iṣẹ́ náà lọ́hùn
ní ìwà tí ẹ̀rántí ọdún náà báyìí kò ṣáì tí pẹ́ náà púpọ̀ bí abẹ́ ọdún 4 ṣá sísìn la ṣe so táìtù lẹ́yìn ni kọ́nà ràn wá lọ́wọ́ ti mọ́. ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré tíátà kí ni àwọn ìpèníjà tí ẹ ti dojúkọ nídìí iṣẹ́ yìí tó jẹ́ pé ó fẹ́ lè mú yín lómi díẹ̀ tẹ́ wò pé Ọlọ́run wò ṣé ọ̀nà mi nìyí ṣá àbí kí n wá nǹkan mi ṣe. ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti ṣẹlẹ̀ gbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní alákọ̀ọ́kọ́ náà nípa pé ká yaṣẹ́ tá a bá yaṣẹ́ ńgbà míì kò ń ṣòwò tá a bá fi yaṣẹ́ la máa ń rí padà tó jẹ́ pé gbèsè máa wáyé gan tó jẹ́ pé èèyàn máa wò pé ṣé mi ò ní jáwọ́ ǹdì kìíní báyìí. Ìkejì ẹ ti mọ̀ ẹ̀wọ̀n mi tàn máa ní dandan tó bá fẹ́ wa tó bá ṣe gbá oríṣiríṣi yẹn ọdún náà ìyẹn pọ̀ káàkiri kò ń ṣe ìdí iṣẹ́ wa nìkan nìyẹn wà so ìyẹn náà ni kókó nú gbogbo ẹ̀ tó máa ń rí lè ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n máa ń wò nítorí tá a bá ẹ̀yin náà dùn lọ́mọbìnrin kò dẹ̀ sẹ́ni tí nǹkan tó da òun irú àwọn yẹn báwo ni àwọn nǹkan tẹ máa kí làwọn nǹkan tẹ máa ń ṣe ṣé ẹ máa bá wọn jà ni ẹ máa ṣépè fún wọn ni ẹ máa bú wọn ni àbẹ máa kúnlẹ̀ máa bẹ̀rẹ̀ pé bòde ẹjọ́ ṣàánú mi ẹ fi mí lẹ̀. Rárá báwo lẹ ṣe máa ń ṣe. gbogbo ẹ mọ̀ pé gbogbo àná àti dàgbà oníbàṣe lè ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ ṣe iṣẹ́ ìdíṣẹ́ wa yìí ọ̀pọ̀lọpọ̀ gbọ́n ló ń kọ́ wa kò ṣe pé ká kọ ìyáṣẹ́ nìkan náà oríṣiríṣi ẹ̀kọ́ làwa náà kọ́ because báwa náà ṣe ń ṣe tẹ́lòmíì ṣe àwa náà ń kẹ́kọ̀ọ́ nínú nǹkan táwọn náà ń kọ́ so irú nísìn àwa ti tọkùnrin bá wá kò ń ṣe tipátipá wọn lè rape ẹ wọn lè fipá mú ẹ nǹkan tó bá wù ẹ́ láti ṣe ni tí ò bá wù ẹ́ láti ṣe kò sẹ́ni tó máa pa ẹ́ so ìyẹn lọ bẹ́ẹ̀ tó bá wùn yín pé tó bá normal thing náà iná náà má jẹ́ kí èèyàn wà kọ́ máa tiẹ̀ máa wò pé ṣó tiẹ̀ wà ń bí ṣé lẹ́ni tiẹ̀ ó exist ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà sọ àmọ́ bí àná ṣe máa handle náà lẹ́gbẹ̀ẹ́ kan a need láti bú wọn because àwọn náà tí ò bá sáwọn kò sáwa náà. Gbajúmọ̀ ètò ní Gbajúmọ̀ àǹtí Adéwùnmí abala yín àtàwọn olólùfẹ́ yín la fẹ́ wọ̀ ní ìsìn tí wọ́n ní àǹfààní láti béèrè ìbéèrè lọ́wọ́ yín nípa ara yín nípa aṣẹ yín àwọn tó ń fẹ́ kí yín wà ń bẹ̀ àwọn tó ń dẹ̀ ní ìbéèrè àwọn náà wà òun là ń pè ní ojú abẹ ṣó yá ká sojú abẹ ńkọ́ ẹ jẹ́ àsojú abẹ ńkọ́. Orúkọ mi ni ìyáàfin Olúwatóyìn aya Adésànyà mo fẹ́ fi àsìkò yìí kí Juwon Adewunmi iwájú iwájú lọ̀pá ibi tí ń ré sí o lágbára Ọlọ́run iwájú iwájú ni wàá máa lọ nínú iṣẹ́ tó dáwọ́lé iṣẹ́ yìí ò ní dìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ wọ́n náà fi gòkè àgbà olórúkọ Jésù. ẹ jẹ́ àti padà síjú abẹ. Orúkọ mi ni Gbọ́láhàn Lárẹ̀wájú mo fẹ́ kí Juwon Adewunmi mo gbọ́ pé ó bímọ Ọlọ́run àdásí ní pé mo ti wá fẹ́ béèrè pé ṣé tó bá rí ní àǹfààní láti ṣe English play ṣé ó máa lè ṣe lágbára Ọlọ́run tó bá lè ṣe inú gbogbo wa máa dùn inú mi á dẹ̀ dùn sí tó bá lè ṣe I'm so happy tó bá lè ṣe. ẹ kú ayọ̀ ọmọ. láti gbà owó ọmọ tó máa tó bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó sí. ṣé adé orí yín ṣe ìdíṣẹ́ tíátà yìí náà làwọn náà wà. Rárá o rárá. àwọn ń ṣe òṣèré tíátà. Rárá àwọn ò kì í ṣe òṣèré tíátà ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ tá à ń ṣe. báwo lẹ ṣe pàdé ọdún wo lẹ pàdé. mọ́mí ìwà ẹja tọ́jú. ẹ má bínú ẹ mọ̀ pé agbọ̀rọ̀sọ lèmi ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ béèrè táwọn dé ó yà àti dòye béèrè ìgbà mi tó bá pàdé mi ta kí ló dé tẹ́ ẹ béèrè pé wọ́n ní ẹ má bínú tẹ́yìn náà bá fi béèrè ránṣẹ́ máa béèrè àwọn ètè mi ti kà ń pa yín òun lèmi béèrè tán ní ká bí yín òun ni mo béèrè. ó dà èmi àti ọkọ mi pàdé ibi bá ṣe pàdé gan fọ́ ni torí ọ̀tọ̀ ènìyàn tó fẹ́ mi gangan kó tó di pé òun kọ̀ wò pé ó ṣá ẹni yára ni ògùn gbé fi ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn so òun ò tiẹ̀ mọ̀ pé mo máa ń ṣe eré orí ìtàgé because òun wo fíìmù rárá so ọjọ́ náà lọ́hùn ó kọ̀ ní òun máa láìkì ọmọ yìí ara ẹni rárá o
ọmọ tó jẹ́ pé àtijọ́ ọjọ́ yìí mo kàn Ọlọ́run mo kàn ìyẹn wá ní aṣọ ń ṣe fíìmù ní àwọn ń ṣe fíìmù àwọn tí ń wo tipẹ́tipẹ́ ó dà kó tó di pé òun ṣáà ní dandan ṣá Ọlọ́run dẹ̀ gbàbẹ̀ náà ṣe ìyanu ẹ̀ so bí gbogbo ẹ̀ ṣáà ṣe ṣẹlẹ̀ ni. ẹnìyẹn wá tún béèrè ìbéèrè kejì pé ṣé ẹ gbà lérò láti kópa nínú eré tàwọn onígẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ ni dáadáa gbogbo ẹ̀ náà ṣẹ́wà yìí náà ṣáà ni so of course tó bá pè wá dandan náà máa jẹ́ wọn tó tiẹ̀ ní kọ́ta ṣe tó tiẹ̀ jẹ́ pé bí advert ni so a ti ṣe nínú ẹ̀ náà but à ń dúró pé. ẹ jẹ́ ń bí ní ìbéèrè kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin tẹ́ ẹ ṣe eré tíátà ẹ máa ń pupa yòó ni pupa yòó ni tẹ́ ẹ bá mú obìnrin tó ń ṣeré tíátà 10 sílẹ̀ 9 nínú wọn èèyàn pupa ni ṣé èèyàn láti jẹ́ òyìnbó wọn láti jẹ́ sóòyòyò kó tó lè máa kópa nínú eré tíátà ni. rárá o. ṣé bẹ́ẹ̀ ṣe ti rí láti ilẹ̀ lélẹ̀ abẹ́ ẹ̀dọ́gbọ̀n sí. ṣe ti rí láti rẹ̀ rí o láti ilẹ̀ láti torí ìyá mi èèyàn pupa ni bàbá mi èèyàn tó mọ́ gidi wọ́n dàbí àwọn Fúlàní ni tẹ́ bá rí bàbá mi gan ẹ máa wò pé kò ń ṣe ọmọ ilẹ̀ ìyá abẹ́gẹ́ máa rò pé bí so bí àwa ṣe pupa ní ìdílé wa nìyẹn kò ń ṣe pé bóyá èmi ò lówó but ẹ mọ̀ àwọn èèyàn ṣáà ní yàrá rainbow wọ́n ṣáà dúdú. ìyálẹ̀ pé wọ́n. ok Bísọ́lá Badmus ńkọ́ àwọn dẹ̀ ń ṣiṣẹ́ tó yẹ pé gbogbo wa la mọ̀ so iṣẹ́ wọn dẹ̀ tèmi ni wípé bí èèyàn bá ṣe mọṣẹ́ ṣe tó bá ṣe lè mọ act làwọn èèyàn ṣe máa lò ẹ̀ kò ń ṣe pé bóyá tó bá even àmọ́ àwọn tó pupa tó jẹ́ pé wọn ọ̀rọ̀ náà lọ́gán di iṣẹ́ yìí tó jẹ́ pé gbà tí wọn ò bá mọ̀ ṣe ẹlòmíì kọ̀ wà kò serious so tó bá ti mọ nǹkan tó ń ṣe ń di iṣẹ́ tó ń ṣe ó dá o pupa o àbò dúdú o it's not about the kò ń ṣe nípa àwọ̀ ara ní iṣẹ́ tiwa tó bá ṣe táwọn aṣáàrí Fúnkẹ́ Akíndélé látijọ́ tó ti bẹ̀rẹ̀ kò ṣáà rórí pé òun fẹ́ pupa nísìn tẹ́ bá rí mọ́ kí ìlú wọ̀ ni kò sí ìlú tó fẹ́ dé ní èní tí wọ́n ní mọ̀ pé òkè o ẹni yìí o Fúnkẹ́ Akíndélé dé so kò ń ṣe nípa àwọ̀ ara ni a fi ń ṣiṣẹ́ yìí. ẹ ṣe àǹtí Jùwọ́n ìbéèrè míì tí n tún fẹ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré tíátà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín tá a bá béèrè lọ́wọ́ wọn pé yàtọ̀ sídìí iṣẹ́ yìí kí ni àwọn nǹkan míì tí wọ́n tún ń ṣe wọ́n ní ẹ wo ọ̀nà kan máa wọ́jà ló dífá fún òṣèré tíátà tó tún ń ṣe ìgbà àwò èwo ni nǹkan míì tẹ́yìn tún ṣe yàtọ̀ sídìí iṣẹ́ yìí. kó tó di pé mi serious pẹ̀lú iṣẹ́ tó di pé mo kọjú mọ́ pátápátá ni mo ti ń ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ mo máa ń lọ rajà máa ń ṣe gbẹ but èmi ò ní ṣọ́ọ̀bù pé òkè o ẹ wá sí ṣọ́ọ̀bù mi ẹ wá rajà tèmi mo máa ń gbà lórí bíi pé nísìnyí nǹkan tẹ bá fẹ́ màá béèrè lọ́wọ́ yín màá kọ́lẹ̀ ó dáa o iye báyìí lẹ máa san nù ẹ̀ tí bá kó dé ẹ̀ fún mi ní ìtókù irú àwọn yẹn bẹ́ẹ̀ yẹn lèmi máa ń ṣe so kò dẹ̀ sí nǹkan tí mi ò kì í tà. kò sí ẹ̀ ń tẹ̀yàn. ẹbí kò ṣe bí ṣe àmọ́ kò sí nǹkan òwúlò tẹ èèyàn fẹ́. kò sí nǹkan òwúlò tẹ bá fẹ́ pé aṣọ ni o báàgì ni o bàtà ni o ẹ̀ṣọ́ ara gbogbo ẹ̀ṣọ́ anything kò sí nǹkan náà tẹ bá fẹ́ tó bá ti jẹ́ nǹkan òwúlò tó jẹ́ pé ó di tó jẹ́ pé wọ́n ń tà. nísìnyí lọ́pọ̀lọpọ̀ ọgbà tí a bá jáde àwọn tí wọ́n jẹ́ ìyá àwọn àgbàlagbà wọ́n ní gbogbo àwọn tó ń ṣeré tíátà yìí wọn ò lè má ṣìrálẹ̀ wọn ò lè má ṣìgbálẹ̀ wọn ò lè má ṣàwólẹ̀ àǹtí Wùnmí ṣe dandan ni. dandan kọ́ o ṣe mọ̀ wípé ńgbà míì kíní tó bá fúnyàn lórí set bí irú òótọ́ bá ní kéèyàn ṣe irú kárátà tó bá fúnyàn pé kéèyàn ṣe nígbà míì òun ló máa ń jẹ́ kí lómi ìṣerálẹ̀ irú nísìnyí wọn ṣáà lè ní kó ṣàṣẹ́wó ń sìn kó wá wọ ìró àti bùbá so nǹkan tí ó ń ṣẹlẹ̀ níta bó ṣe ń múra báwọn aṣẹ́wó ta ṣe máa múra náà lẹ́yìn náà ṣe máa múra nínú fíìmù láti jẹ́ kó lè dàbí pé bó ṣe ń ṣe náà ní kí àwọn èèyàn rí i pé ok báyìí ìmúra báyìí ò dá ìmúra báyìí ló dá. ipa wo lẹ lè kó nínú eré gẹ́gẹ́ bí òṣèré. ipa kan péré náà ni mi lè kó because kò sí ìsìpá tá àti kò nu iṣẹ́ báyìí irú kan ni wọ́n máa ń rìn hòhò mi lè ṣe. rìn ní hòhò bíi ká má wọṣọ rárá. ká má wọṣọ rárá. mi ò ṣẹlẹ̀ rí àbí èèyàn kan ti ṣe rí. àwọn tó ti ṣe tó lè ṣe ẹ mọ̀ pé òyìnbó ń ṣe. ṣòyìnbó nínú iṣẹ́ tẹ̀ ń ṣe tí Yorùbá ti wà bẹ́ẹ̀ ni. àwọn ọkùnrin míì máa ń ṣe òótọ́ ríro tó ń believe pé ọkùnrin làwọn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n obìnrin mi tí obìnrin tó ṣerú ẹ̀ rí ẹ mọ̀ pé ńgbà míì wọ́n máa fi lò ẹ́
tó bá lè ṣe ni táyà ẹ bá gbé èmi bí mo dẹ̀ ṣe wà ìdílé tí mo ti jáde bàbá mi ò tiẹ̀ ń ṣèyàn tó rọrùn tó bẹ́ẹ̀ yẹn. àǹtí Juwon ẹ̀yin pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ yín tẹjọ jẹ́ sàwáwò nídìí iṣẹ́ yìí irú àjọṣepọ̀ wo ló wà láàrin yín? èmi àjọṣepọ̀ wa dà kò sí ẹ̀sẹ̀ ń tẹ̀mí ò ń bá ṣe àti tó jẹ́ sàwáwù mi o àti tó ń bọ̀ lẹ́yìn mi o àtàwọn àgbà wa gbogbo wọn everybody because kò sí ẹ̀hún ní igi kan ò dágbó ṣe so gbogbo wa náà a gbọ́dọ̀ jọ ṣiṣẹ́ papọ̀ náà ni gbogbo everybody ni mò ń bá ṣiṣẹ́. ẹ ṣe ẹ̀yin olólùfẹ́ àǹtí Juwon ṣé wáyé ní ìbéèrè mi tẹ́ fẹ́ bí wọ́n ó dàbí ẹni pé mo gbìyànjú díẹ̀ àbí àmọ́ tí ìbéèrè báyìí wà àǹfààní yẹn ti yọ sílẹ̀ báyìí nọ́mbà àti àdírẹ́sì hàn lọ́wọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ǹjẹ́ wọ́n ní taba ní ká má alákẹ́dùn lórí ewé alákẹ́dùn adéwé àmọ́ béwé rẹ́ taba ní á mú àrògìdìgbà lálẹ́ odò àrògìdìgbà dodo àmọ́ bódò ṣàn lọ taba ní ká mú ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ adaṣọ borí àmọ́ sin eégún jẹ àní gbàwòrán gẹ́gẹ́ ká má fọwọ́ ẹ̀ lébi kan Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ ní ètò tó ń yànnàná àwa tá a jẹ́ ìràwọ̀ òṣèré lọ́kùnrin lóbìnrin kí lẹ̀yin ní tẹ́ fẹ́ bi wá kí lẹ̀yin ní tẹ́ fẹ́ mọ̀ nípa àwọn òṣèré tó jẹ́ gbajúgbajà ètò Gbajúmọ̀ ní kẹ́ máa wò gbogbo ìbéèrè yín pátápátá ní ẹ fi sọwọ́ sí ètò Gbajúmọ̀ gbogbo ẹ̀ pátápátá náà máa bi wá àwa náà sì máa dáhùn ẹ̀yin la máa wá bá àwa náà lẹ́mọ̀ rí iná ò ní tán wó yín o ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ ní ètò. àǹtí Juwon abala tí àǹtí ala fẹ́ lọ báyìí nísìn ó yá ìdí tẹ́ fi ṣe yẹn mo fẹ́ mọ̀. ẹ wo gbà tí bá ti ń wo Gbajúmọ̀ báyìí tó bá ti ń dórí ètò yẹn màmá wò pé wọ̀ lọ́hùn ọjọ́ kan náà máa pè mí náà wá sí ìdí kíní ìtàn máa ní kémi náà dé ṣé rí kíní yẹn máa ń bà mí lẹ́rù tó dé mi ẹ ṣàjẹ́ ń dákẹ́. kò wá yẹ kí ẹ̀rù bá yín ẹ ní pé kí ni ìdí ṣé rí abala ìbí mo ṣe máa ń sọ láti ìbẹ̀rẹ̀ tá a ti gbé kalẹ̀ òun ni pé ká lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ni kì í ṣe láti mọ̀ pé àǹtí Dóyin gbọ́ Yorùbá Báyọ̀ Tìjání gbọ́ Yorùbá bàbá Yorùbá ni wọ́n kì í ṣe bíi tìyẹn nítorí pé kí ni kò sí ẹnìkan tó gbọ́ nǹkan tán tó mọ nǹkan tán Yorùbá gùn tí ò ní òpin ni àmọ́ fún àǹfààní àwọn ògo wẹrẹ wa fún àǹfààní àwọn tó jẹ́ pé wọn ò gbé nílẹ̀ yìí tó jẹ́ òkèèrè náà ń gbé tó jẹ́ pé ayé ètò òyìnbó lọ́hùn ó ti fẹ́ẹ̀ dàbí ẹni pé ó mú wọn lómi ju èdè tiwọn lọ torí tiwọn la ṣe gbé abala yìí kalẹ̀ torí a fẹ́ kí wọ́n máa súnmọ́lé èyí tá à ń pè ní abala ṣóláyà. òun láyà àyà mi wà ń bẹ ṣùgbọ́n. ẹ má jẹ́ kí ṣùgbọ́n yẹn tún wọlé Juwon ẹ má jẹ́ kí ṣùgbọ́n wọlé ìbéèrè 10 òun ló wà nínú ṣùkú yìí 3 ni ẹ láǹfààní àti mú tẹ́ bá ti wá mú 3 yẹn ẹ kò fẹ́ mi kémi bá yín kà. àmín àmín ẹ tún fẹ́ wọnú ẹ̀. má lọ yí mọ́ra wọn. tẹ́ bá ṣèṣì mú 4 ni máa kà fún yín o. ẹ má kà. 1 2 ẹ mọ̀ mú ẹ mú 3 ṣé yẹ kó jẹ́ 3. ẹyọ kankan ní ìbá tí mo fẹ́ mọ̀ pé iye tí bá mú lẹ máa kà. ìbéèrè 5 tó jẹ́ àkọ́kọ́. tí Yorùbá bá ní ẹ má jẹ́ ká kó egbìnrìn mọ́ tì í kí ni ìtumọ̀ ẹ̀? ká má jẹ́ kí ni. ẹ má jẹ́ ká kó egbìnrìn mọ́ ìtì tí wọ́n bá ní ìwò ẹ má jẹ́ ká kó egbìnrìn mọ́ ìtì kí ni nǹkan tí wọ́n gbìyànjú àti sọ. ṣé bóyá kó má kó bíi èdè tí wọ́n ní ká má kó kinní kan mọ́ àlìkáyémà like that bóyá bíi egbìnrìn mọ́ ìtì. ẹ sọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. bíi pé nǹkan tí kó má kó nǹkan tí ò dá mọ́ nǹkan tó dá. wọ́n wá ní ẹ ti ń kó egbìnrìn mọ́ ìtì. akẹrùn mérò. ẹ má ṣẹ́jú èmi ò fẹ́ wojú yín ṣó láyà mò ń wò èmi kẹ̀
àwọn olólùfẹ́ wa mọ̀ pé mi kì í ṣe bẹ́ẹ̀. Ẹ gbìyànjú ẹ kàn tí ẹ̀rù díẹ̀ náà ẹ má gbọ́ ìgbìmọ̀ mọ́ tì í pé kọ́ má kó ìgbìmọ̀ mọ́ ìtì. Nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ ni pé ẹ má jẹ́ kí a da ọ̀rọ̀ rú tàbí ká da nǹkan rú. Gẹ́tì ẹ̀ náà náà wọ́n máa ń kó nǹkan tó da mọ́ nǹkan tí ò da. Nǹkan tó da mọ́ nǹkan tó da ẹ má jẹ́ àdọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ tó ti ń ní ìyanjú tó ti ń lójútùú kì í ṣe darúpọ̀ mọ́ ṣàpà o. Nǹkan tó ti ń lójútùú ẹ má jẹ́ àdàrú bóyá nípa ìwà àbí ọ̀rọ̀ àbí ìṣe ẹ má jẹ́ àdàrú. Ẹ ṣé mo dúpẹ́. Ìbéèrè ìkejì tó jẹ́ ìkejì. Ejò wo ni kò lóúnjẹ méjì ju àtẹ́gùn lọ? Ejò ẹ ṣáà mi ejò. Kò lóúnjẹ méjì ju àtẹ́gùn lọ. Tébi bá ti ń pa akọ̀lá ní báyìí sátẹ́gùn kò ní oúnjẹ méjì ju àtẹ́gùn lọ. Tébi bá ti ń pa ṣé kìí ṣe mọ́nàmọ́ná ṣá? Wọ́n dẹ̀ ń jẹ irú ejò yẹn torí egun pọ̀ lára ẹ̀ gan. Mo tẹ̀ ń lè mọ̀ ọ́ lẹ́jọ́ dé. Mo tẹ̀ lẹ́jọ́ dé ń péjò lọ́dọ̀ yín. Wọ́n pè ní gbàgbàwúwú. Gbàgbàwúwú. Ìyẹn ò kì í jẹ̀yàn rárá. Ó máa ń gèèyàn jẹ o kò séjò tí ò kì í gèèyàn jẹ o. Ó máa gèèyàn jẹ ló bá kọjá ìyẹn bá rìn àgèjẹ àmọ́ oúnjẹ tó máa ń jẹ òun ni àtẹ́gùn. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ máa jẹ́ ejò tó máa náìsì ni. Àmọ́ ó yìí máa ń gèèyàn jẹ. Séjò kan wà tó dáa. Ìbéèrè ìkẹsàn-án tó wá jẹ́ ìkẹta. Kí ni Yorùbá ń pè ní ṣapala? Ṣapala. Oúnjẹ ni nà. Kí ni wọ́n fi ń ṣe? Àgbàdo. Àgbàdo bẹ́ẹ̀ni. Got it. Inú mẹ́ta. Mo nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ tẹ́ ṣe kọ́kọ́ gbérí yẹn pa oúnjẹ ni àgbàdo abẹ́ tún máa mú méjì ṣé ẹ mú méjì sí ṣé ẹ nífẹ̀ẹ́ láti máa sóúnjẹ. Màá máa sóúnjẹ dáadáa. Ẹ máa sóúnjẹ ó jẹ́ wo lẹ nífẹ̀ẹ́ sí láti máa jẹ jù. Mo láìkì òkèlè kí n wá ro pando àbí kí n mọ yán gúnná so pando náà ni màá sọ pé ó dáa kí n wá ro ẹ̀fọ́ tó dáa sí i. Àwọn ẹ̀fọ́ yẹn ẹlẹ́mi mélòó? Ó pé oríṣiríṣi mo láìkì èdìkà ikọ̀ mo láìkì ẹ̀fọ́ rírò so iye ẹ̀mí tó bá fẹ́ wà nù gbogbo ẹ̀ ó ṣàtìlẹ́mì oríṣiríṣi. Ó ṣàlẹ́mì kẹ́mi yẹn pọ̀. Báwo lẹ ṣe máa ń ṣe ìtọ́jú ilé tí kò fi ń di iṣẹ́ lọ́wọ́ àti iṣẹ́ tí kò fi ń di ilé lọ́wọ́? Ó gbọ́dọ̀ dúra wọn lọ́wọ́ ayé ilé ọ̀tọ̀ ayé iṣẹ́ ọ̀tọ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tájọ́ ń ṣe náà wọ́n mọ̀ pé òkè tó bá ti kan iṣẹ́ báyìí ká lọ ṣiṣẹ́ àwọn náà dẹ̀ bọ̀ tá bá ti wà ń lé àwa ń lé ni. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ àǹtí Juwon ó wù mí kémi àti ká ṣe kíni kakùn tí ẹ fẹsẹ̀ rájò díẹ̀. Ṣé lóòótọ́ èmi wá fẹ́ kẹ́kọ̀ọ́ sí i nítorí máa ń nífẹ̀ẹ́ láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àlejò wa ní pàápàá àwọn ẹsẹ̀ ijó oríṣiríṣi. Ẹ jẹ́ àṣẹ hip hop fún gbà. Èwo ni ká ṣe? Hip hop. Á ti yà yín lẹ́nu jù. Á ti yà yín lẹ́nu jù. A lè fi hip hop jó bàtà. Ó yá ẹ bá ń gbóhùn sókè lọ èmi àtàntí Juwon fẹ́ ṣe kíni.
ó ṣe wá jẹ́ gbà tí mo jókòó lẹ́wà ránṣán mọ́ àmọ́rú yín. àti Juwon ijó ta jó tán yẹn ta lẹ́ni tó kọ náà. mo mọ̀ pé Yínká Ayéfẹ́lẹ́ ló kọ. Yínká Ayéfẹ́lẹ́ kí ni wọ́n pe àkọlé ẹ̀. problem tó wà bẹ́ẹ̀ ni mi mọ̀ but mo like voice wọn mo ṣe dá voice wọn. lẹ ṣe dá voice wọn mọ̀. mo like orin wọn gan. ẹ wò ẹ má fi àkọsí nǹkan tó yẹ kẹkàn ṣe ni pé ẹ wò mí mọ odò yín sọ fún mi o má dẹ̀ ṣàánú yín má dẹ̀ sọ fún yín. màá béèrè màá kọ́ padà béèrè náà ni pé ẹ jọ̀ọ́ mo like wọn mo máa ń gbórin wọn dáadáa torí ẹ̀ mo ṣe dá voice wọn mọ̀ pé àwọn ni ṣùgbọ́n mi ò mọ title ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. ọmọlúàbí ni ọmọ tí lúà tó bí òun ni upliftment òun ni wọ́n pè. Ọlọ́run á uplift gbogbo wa. àmín Ọlọ́run á uplift gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Àǹtí Juwon mo gbádùn ètò yìí pẹ̀lú yín ẹ jẹ́ òṣèré kan tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ẹ ti ń ṣe dáadáa ayé ti ń nífẹ̀ẹ́ yín wọn wà ní nífẹ̀ẹ́ yín Ọlọ́run ní ṣe tiyín bẹ́ẹ̀ iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò tẹ́ ẹ ń ṣe yìí ẹ fi yá ẹ fi rà lágbára lọ́wọ́ Ọlọ́run. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics ìyẹn Alájà Shine ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. mi lè dúpẹ́ mi tiẹ̀ mọyé ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọpẹ́ dídá yẹn àbí ọpẹ́ dúdú náà lè máa ń sọ ẹ ṣé gan-an iléeṣẹ́ yín ò ní jóná àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà gbogbo ibi tẹ́ ẹ ti mú ẹ tiẹ̀ ní rí pa ẹ̀ rárá báyìí ó máa pọ̀ sí ni ọ̀pọ̀lọpọ̀ yanturu báyìí ajáde máa bugbájẹ. àmì ò ẹ ṣé ilé tiwa tó lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ òun fa ọ̀nà fún òun kì í gbà wá láàyè ni àmọ́ pẹ̀lú ìdánilójú èmi mọ̀ pé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi gbogbo yín pátá sílẹ̀ ní òun náà ni màá bá yín Adédoyin Kúkọ̀ yóò wà ní lọ láì jẹ́ kó máa yé wa pé kíni sìmí títí òun làwo sìmí títí sìmí jìnà làwo sìmí jìnà ká sinmi títí kò dàbí kábánidélé kò wá dàbí kájọ lápèwò rẹ̀ àdúrà tèmi sí gbogbo yín òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrìn gbogbo wa kó tó wá di ọjọ́ mi ọjọ́ rí ńkọ́ láyọ̀.